ẹsẹ̀ ń retí rẹ̀ ló mọ̀mọ́ yọ Àṣàbí ti dóde pẹ̀lú àròyé o ẹsẹ̀ ń retí rẹ̀ ló mọ̀mọ́ yọ ẹsẹ̀ ń retí rẹ̀ ló mọ̀mọ́ yọ ẹsẹ̀ ń retí rẹ̀ ló mọ̀mọ́ yọ èmi à. Àṣàbí ti dóde pẹ̀lú àròyé o bẹ́sẹ̀ ń retí rẹ̀ ló máa yọ bẹ́sẹ̀ ń retí rẹ̀ ló máa yọ. bẹ́sẹ̀ ń retí rẹ̀ ló máa yọ. ẹsẹ̀ ń retí rẹ̀ ló máa yọ. ẹsẹ̀ ń retí rẹ̀ ló máa yọ. Àṣàbí ti dóde pẹ̀lú àròyé o. ẹsẹ̀ ń retí rẹ̀ ló máa yọ. àgbẹ̀ aláhùn aláhùn aró o. alùkò náà aláhùn aláhùn ó sùn bí lékelèké bá láhùn yóò sì kẹ fún. ìròkòròkò bá jí àgbẹ̀gbá oko. ìràn òwúràn òwú bá jí àgbẹ̀gbá. Para preparar una hiba con cada cosa, con limón, huevo, caramelo, arroz, azúcar, sal, todos los ingredientes en cada hiba. Ewé lèrè ọkọ ya kò sóòsà tó lè pé ó sí ewé lèrè ọkọ ya ewé lèrè ọkọ ya ọkọ ya ewé lèrè ọkọ ya kò sóòsà tó lè pé ó sí ewé lèrè ọkọ ya ewé lèrè ọkọ ya ọkọ ya o ewé lèrè ọkọ ya Ṣàngó kò séèyàn tó lè pé ó sí o ewé lèrè ọkọ ya ewé lèrè ọkọ ya. Canaria òun náà ní àràbálẹ̀ tuntun ní kúpà òun ní Isla Canaria àràbà ní. Cookies, cake, everything yummy. Bẹ́ẹ̀ni. Ó dára fún nǹkan. Gbogbo àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ni. Àwọn akẹ́kọ̀ọ́. Ó ń kẹ́ bọ́ yẹn ń ṣe chinchin.
ilé nǹkan bóyá ṣe chinchin. Ó dára. Ó dára púpọ̀. Carolina.